lọ́jọ́ ajé tí ṣe ọjọ́ Monday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí, èyí tí ṣe ọjọ́ 12 nínú oṣù kínní ọdún 2026, the 12th of January 2026, ìní ariwo ńlá ló máa sọ ní gbogbo ilẹ̀ Yorùbá àti gbogbo Nàìjíríà nígbà tí kábíyèsí Aláàfin Ọ̀yọ́ Ọba Abdulhakeem Abímbọ́lá Ọ̀wádé àkọ́kọ́ àti kábíyèsí Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn Ọba Rasheed Adéwọ̀lú Ládọjà Àrùsà àkọ́kọ́ tí wọ́n pàdé ara wọn níbi ayẹyẹ kan tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ ọlọ́lá jùlọ gómìnà Ṣèyí Mákindé tí ó ṣagbátẹrù ẹ̀, ṣùgbọ́n tó jẹ́ pé níṣe láriwo jáde níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún nígbà tí Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn tí ó yẹ̀yẹ́ Aláàfin Ọ̀yọ́ níta gbangba lójú gbogbo ayé tó kọ̀ láti kí kábíyèsí lẹ́yìn tí kábíyèsí náwó sí láti bọ̀ lọ́wọ́ àti láti kí káàbọ̀ síbi ayẹyẹ náà. Ọjọ́ Monday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí, ó ní ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ iná ṣagbátẹrù ìsìn láti kí ọdún 2026 káàbọ̀. Ìsìn tí wọ́n sì ṣe náà ni ó jẹ́ ti ẹlẹ́sìn mẹ̀sìn ìyún ẹlẹ́sìn mẹ́tẹ̀ẹ̀ta, èyí tí wọ́n ń pè ní interfaith ceremony, níbi tí wọ́n ti pe gbogbo àwọn ẹlẹ́sìn mẹ́tẹ̀ẹ̀ta ìyún ẹlẹ́sìn Islam, Kristẹni ni o àti Mùsùlùmí láti wá gbàdúrà fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ pàápàá gómìnà Ṣèyí Mákindé láti wá gbàdúrà fún kí ọdún 2026 kó lè dára fún òun àtijọba ẹ̀, kó sì lè san gbogbo àwọn ọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀yọ́ kó lè san wọn sí ire. Ṣùgbọ́n tó jẹ́ pé níbi ayẹyẹ tí àwọn ọba àti àwọn èèyàn pàtàkì ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tán wà náà, ó ní awuyewuye ńlá mà ti ṣẹlẹ̀ nígbà tó jẹ́ pé níṣe ó ní ọba Ládọjà tí ó kọ̀ láti bá ọwọ́ Aláàfin Ọ̀yọ́ tó náwó sí nígbà tí ìyẹn tí ó dé síbi ayẹyẹ náà. Gbàrà tí ọba Ládọjà dé tó kí gbogbo àwọn èèyàn, òun gan ni ó mà ti dé ọ̀dọ̀ Aláàfin. Bẹ́ẹ̀ ni Aláàfin Ọ̀yọ́ tó wà lórí ìjókòó náwó sí ọba Ládọjà, ṣùgbọ́n tí ọba Ládọjà tó yẹ̀yẹ́ ọwọ́ náà tí kò bá ọwọ́ ọ̀hún. Ṣá bó tilẹ̀ jẹ́ pé ìṣẹ̀lẹ̀ yìí ó ti di ariwo ńlá, ṣùgbọ́n ọ̀kan lára àwọn tí ó ń tẹ̀lé ọba Ládọjà, ìyẹn ọ̀kan lára àwọn òṣìṣẹ́ tó bá tẹlifíṣàn Yorùbá Tòótọ́ sọ̀rọ̀ tó ní ká forúkọ bò láṣìírí jẹ́ kó dìímọ̀ pé àṣírí tó wà lẹ́yìn ìdí tí ọba Ládọjà tó fi yẹ̀yẹ́ Aláàfin ni wípé lóòótọ́ ní ìkùnsínú àti awuyewuye ti wà láàrin wọn tẹ́lẹ̀, èyí tó bí ọ̀rọ̀ náà. Ṣùgbọ́n ní nǹkan tó dùn kábíyèsí tó fi ṣe bó ṣe ṣe náà ni wípé nígbà tó débi ayẹyẹ náà, olódìdí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tó fi jọba tó jẹ́ olórí gbogbo àwọn àti gbogbo àwọn èèyàn pàtàkì, níṣe ni wọ́n dìde kíánkì nígbà tó sì tún dé ọ̀dọ̀ àwọn lọ́balọ́ba náà látòrí Ṣọ̀ún ìlú Ògbómọ̀ṣọ́, ọba Ghandi Afọlábí Ọláoyè Olúmọ̀gẹ̀gẹ̀ kẹta. Ìnìgbò wọn dìde gẹ́gẹ́ bí àpọ́nlé tọ́jọ́ máa ń ṣe fúnra wọn láti bọ́ra wọn lọ́wọ́ láti kí wọn, ṣùgbọ́n tó ní Aláàfin Ọ̀yọ́ nìkan ló jókòó tí ó sì náwó sí látòrí ìjókòó. Eléyìí náà ló bí ọba Ládọjà nú wípé ọ̀wọ̀ díẹ̀díẹ̀ lára ń fẹ́ pé ó bá jóun náà ni òun yóò dìde kí irú ọba tó bá débẹ̀ yan ọba ńlá, ṣùgbọ́n ta ni Aláàfin Ọ̀yọ́ tọ́ni tó ṣe gan rèé tó fi jẹ́ kí ọba Ládọjà ó ṣe nǹkan tí ó ṣe fún ọ̀hún.